wọ́n wá ṣèlérí fún àwọn ọmọ Nàìjíríà pé ibikíbi tí ọmọ yìí bá wà àwọn máa tọ́jú ẹ̀, iléèwé rẹ̀ ni, jíjẹ ni, mímu ni, kó mọ́ dàbí kí bóyá àbí apá ti kún àwọn lórí ẹ̀ ni. Apá ò kún àwọn o, ṣùgbọ́n wàhálà Oluwatoyin kò nìkan ni àwọn sá fún lórí ẹ̀. Ìdí nìyí tí wọ́n fi wá sí ọ́fíìsì Olú Meni tó wà ní Gospel bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé márùn-ún ní títì márosẹ̀ lọ sí Èkó ká tó dé ìyànà Ifẹ̀ ní Ìwó Road nílùú Ìbàdàn lénìí 9 oṣù kẹwàá nínú ọdún 2017 láti farahàn pẹ̀lú ọmọ yìí. A ní gbọmọ ìsílẹ̀ lénìí. A ti kàn sí àgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni àdúgbò tí Oluwatoyin kò. Àwọn apẹtẹ ìdẹ́ni àwọn ni wọ́n ń ṣàkóso agbègbè ibi tí Oluwatoyin kò kọ́lé sí. A ti gba lẹ́tà bẹ́ẹ̀ níjọ́ kìíní àná láti gbé ọmọ ẹ lọ sí ọ̀dọ̀ àwọn welfare officers. Oluwatoyin kò cooperate nígbà yẹn, ṣùgbọ́n mo fi ń dá wa lójú pé kí Ọlọ́run ju ọ̀la lọ tí í ṣe ọjọ́ 11 tí í ṣe ọjọ́ 10 nínú oṣù kẹwàá ọdún 2017 ọmọ ẹ máa dé welfare home pẹ̀lú àwọn ọlọ́pàá tá a máa involve wọn láti já sí pé kán bá wa bá Oluwatoyin kò sọ̀rọ̀ lẹ́rọ̀. Tí ò bá sì gbọ́ wọn ó tọwọ́ òfin bọ̀ torí pé a lè jẹ́ kó pa ọmọ yìí dànù. Ó ní ìgbésí ayé ẹ̀ láti gbé, bẹ́ẹ̀ náà ni ọmọ ẹ̀ náà ó ní ìgbésí ayé ẹ̀ náà láti gbé. Babátúndé Balógun ló ròyìn fún iléeṣẹ́ Olú Meni TV tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. God bless Nigeria.